أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين أدوك الله أن نبي محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kìí ṣe ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ níwọ̀n bá náà ni bàbá wa Sheikh Kamaldeen Al-Adabi ọlọ́mbà akẹ́wọ̀n bàbá Sheikh Adam ọlọ́mbà akẹ́wọ̀n afáàmì Sheikh Shazali ọlọ́mbà akẹ́wọ̀n qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ń lọ káàkiri lórí pé bàbá wa Mudirul Markaz adamallahu hayatahu pé wọ́n bú sàábé àbí wọ́n bú sàábé. Bàbá ti jáde wọ́n ṣàlàyé pé àwọn ò bú sàábé. ẹ̀yin yẹn ń sọ pé wọ́n bú sàábé náà ni láti máa dáadáa parọ́ mọ́ wọn, láti máa sọ pé bàbá Mudirul Markaz bú sàábé. àwọn ọ̀tá ń fi eléyìí wọ́n fi ń fẹ́ máa fi kó tàjízù bá wọn lérí gbogbo iṣẹ́ Ọlọ́run tí wọ́n gbé dání. àwọn kan wá jáde wọ́n kó eyín bọ́ tàbí ẹran súnsun, kálukú ń bú Mudiru bàbá bú sàábé, ẹni tó bú sàábé, ẹni tó sàábé jẹ́ bàbá là bàbá yín ni. Ma kana Muhammadun aba ahadin min rijalikum, Ànábì ṣe bàbá ẹnìkan o, gbogbo alájọ ni sàábé. ṣe sàábé jẹ́ ìran yálà ya bàbá là bàbá yín ni àbí kí ló dé? àwọn tó bú Ọlọ́run kí lẹ rí ṣe fún wọn? àwọn tó bú Ọlọ́run gan tí wọ́n bú àná Muhammad gan tí wọ́n dáná sun Kùránì kí lẹ rí ṣe fún wọn? ẹ̀rí nǹkan kan ṣe fún wọn. ẹ̀sà ń wá ọ̀nà láti wá ọ̀nà kan láti da ojú ọlá wọn bolẹ̀. wọ́n bú sàábé, wọ́n bú sàábé. ṣé ìran babalá bàbá rẹ ni wọ́n bú ni? ẹ jẹ́ kéré wó pé dáadáa o, ẹ jẹ́ ká lọ ṣe làákàyè dáadáa, ẹ jẹ́ ká lọ ṣe làákàyè o. bí ẹ bá bú wa á bú tiwa padà. bí ẹ sì sọ̀rọ̀ tó tà á dá tó kọjá lẹ̀ á pìtà babalá bàbá tiẹ̀ náà fún kó ní o bú wa. gbogbo tó bá fi bú wa àwa àgbà mara àwa náà ó bú tiẹ̀ náà. àjọ bá ayé ara wa jẹ́ ni, ibi tá a jọ bá ayé dé nísìn. àwọn sàábé yìí sí wọ́n jẹ́ màsúmù ni àbáàrí yìí tó takò ànábì inú wọn? àbí kí ni àwọn àwáwí tẹ̀ ń wáwí? ọ̀rọ̀ akínlé kan sí ẹ nínú Suratul Hujurat. ànábì fẹ́ fi ẹnìkan, ó fẹ́ fẹ́ ẹnìkan jóyè. Abubakar ní ẹni báyìí lòun fẹ́, Sayyidina Umar òun náà lẹ́ni báyìí lòun fẹ́. wọ́n wá ń fa ọ̀rọ̀ yẹn láàrin ara wọn débi pé ó di ìtìsọ́m, ọ̀rọ̀ yẹn fẹ́ di conflict láàrin ara wọn. ànábì sì wà ń jòkó débi pé wọ́n ń pariwo lórí ànábì. Ọlọ́run ní àá tá ànábì wà ń jòkó náà lè ṣe báyìí. ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ní yá ayyuhal lazina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi wattaqullaha. àyà náà ó ní yá ayyuhal lazina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ má máa gbé ohùn yín, ẹ má máa ṣáájú ànábì lérí gbogbo nǹkan tá ànábì bá fẹ́ ṣe. ó tún sọ níbi kan, ó ní la tarfa'u aswatakum fawqa sawti nabiyyi. ó ní ẹ má máa gbé ohùn yín lékè ànábì, kóhùn tí tá ànábì sì wà ń jòkó kẹ́ ẹ má disrespect ànábì. Ọlọ́run bá àwọn sàábé wí. kí ni tí ń bẹ́ ń bi pé Ọlọ́run tó wá ṣàlàyé ẹ̀ sínú Al-Qur'an tó jẹ́ àmọ́ tí wọ́n ṣe ń kọ́.
Ọlọ́run jẹ́ á mọ̀ wípé àwọn sàábé fẹ́ máa disrespect Ànábì lérí ìjókòó Ọlọ́run sì bá wọn wí. Ó ní oh you will believe, do not put yourself forward before Allah and his messenger. Máa gbọ́. Ó ní oh believers, do not put yourself ahead of Allah and his messenger in any matter from the beginning to the end of time. Àwọn sàábé l'Ọlọ́run bá wí bẹ́ẹ̀. Àwọn sàábé ṣe àárín tó ṣàṣìṣe ń bẹ nínú wọn ni. Àyá Kùránì ni wọ́n ń kọ́ àwa lẹ́kọ̀ọ́, àáfàá wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kò sí tọ́kàn yín. Kí ló dé tí gbogbo yín kó ẹ̀yin jáde bí ẹran sunsun tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Mudiru? Tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ ó bú sàábé, wọ́n sì ti jáde wọ́n láwọn ò bú sàábé, kí lẹ tún fẹ́ gbà ńbẹ̀? Ṣé fẹ́ pa wọ́n ni? Ibi tí wọ́n délé ní ẹ̀ náà lè bá wọn débẹ̀ títí ẹ̀tún still náà máa continue láti máa búlì wọn. Kódà ẹlòmíì láyà ń tún mention orúkọ wọn tí wọ́n dẹ̀ gbé ẹ lọ sí kóòtù. Wọ́n gbé ọ lọ kóòtù, àmọ́ gbé yín lọ kóòtù Ọlọ́run. Ẹ̀yin àfáà, kí ló dé tábò sí pọ̀ láàrin wa báyìí? Ṣé ẹ̀sìn náà lẹ́ ń sìn yìí? Ṣé gbogbo ń tẹ́ ń ṣe iṣẹ́ lè defend ẹ̀ wájú Ọlọ́run tó bá dijọ́ àlùkìyámà? Ọlọ́run ní ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalati fatusbihu ala ma fa'altum nadimin. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá tẹ gbọ́rọ̀ kan ẹ wádìí ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ bá wádìí ọ̀rọ̀ náà dáadáa, kẹ́ ẹ má bàa wá padà kábàámọ̀ lórí ọ̀rọ̀ náà nígbà tẹ́ ẹ bá sọ tán. Àwọn rí oríṣiríṣi àwọn àfáà wọ́n jáde kálukú ń dá àdáparọ́ mọ́ Mudiru pé wọ́n bú sàábé, wọ́n sì sọ fún ipá àwọn òbú sàábé, kílẹ̀ tó fẹ́ ṣe sẹ́yìn lọ́lọ́run ni. Àwọn tó ní inna Allaha fakirun wa nahnu agniya, Ọlọ́run ní sanaktubu ma